Ọ̀kan lára àwọn àgbà ọ̀jẹ̀ nínú eré tíátà Yorùbá, Màmá Abeni Agbon sọ̀rọ̀, wọ́n ṣàlàyé nípa ìrìn àjò wọn nídìí iṣẹ́ eré fíìmù tíátà Yorùbá, bí orúkọ yẹn Abeni Agbon bó ṣe jẹyọ nídìí iṣẹ́ yìí, bọ́n ṣe máa ń rí inspirations fún àwọn ohun èdè ìjìnlẹ̀ tí wọ́n máa ń lò nídìí iṣẹ́ tíátà tí wọ́n yàn láàyò, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sọ̀rọ̀ mọ́ iṣẹ́ tíátà tí wọ́n ń ṣe yìí, bí wọ́n ṣe bẹ̀rẹ̀ gan lọ́dún náà lọ́hùn pẹ̀lú bàbá Ifayemi Elebuibon àti àwọn oríṣiríṣi iṣẹ́ eré tíátà tí wọ́n ti ṣe sẹ́yìn pẹ̀lú àwọn ipa tí wọ́n kó nínú ẹ̀. Kódà nínú fọ́nrán yìí, Màmá Abeni Agbon wọ́n sọ̀rọ̀ nípa ohun mánigbàgbé tó ṣẹlẹ̀ sí wọn nídìí iṣẹ́ yìí tó ṣe wípé wọn ò lè gbàgbé láyéláyé. Mo rò wípé ọ̀pọ̀ wa la rántí Màmá Abeni Agbon dáadáa, bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ nídìí iṣẹ́ eré tíátà Yorùbá tó ṣe wípé ipa tí wọ́n kó nídìí iṣẹ́ yìí kò kéré rárá. Bẹ́ẹ̀ ni wọ́n sì gbajúmọ̀ fún ipa tí wọ́n máa ń kó nínú eré fíìmù àgbéléwò tí wọ́n bá ti ṣe, pẹ̀lú bí wọ́n ṣe máa ń ṣe bíi ìyá àgbàlagbà tó ní nǹkan, àwọn ìyá òṣòro mọ̀ǹgà tí wọ́n máa ń ṣe nínú eré fíìmù àgbéléwò tí wọ́n ti kópa. Ọ̀rọ̀ pọ̀ nínú fọ́nrán yìí ò tá gan ni ìyá Abeni Agbon, bó ni Abeni Agbon bó ló ṣe come to limelight. Ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán yìí ká find out. Ẹ káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television. Bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi, ẹ máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook. Link kan wà ní comment section fídíò tó máa gbé yín lórí Facebook page wa. Lórí YouTube, ẹ máa bá mi tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí, kẹ́sì máa bá mi like and share, ẹ máa bá mi pín káàkiri lórí ayélujára. Ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán yìí ká tún gbọ́ àwọn ìrírí Màmá Abeni Agbon nídìí iṣẹ́ eré fíìmù àgbéléwò Yorùbá, kẹ́sì máa bá mi fìròyìn nípa ìsí comment. Ẹ̀yin olólùfẹ́ mi ní gbogbo bí tẹ́ ẹ ti ń gbọ́ mi, mo kí yín ẹ kú dédé àsìkò yìí o. Àwọn náà ń kí yín wọ́n dáhùn. Ẹ máa bẹ ọ̀bẹ ní ibẹ̀ṣu. Ẹ tún dé. Àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò. Ọlọ́run ó mọ̀ wà pẹ̀lú yín o. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́. Bẹ́ẹ̀ tí ẹ fi tọ́ Ọlọ́run kún ẹ fúnra yín látẹ̀wọ́. Ẹ máa bẹ ọ̀bẹ ní ibẹ̀ṣu, àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò. Bẹ́ẹ̀ni. Ńgbọ́lẹ̀ tí máa rí gbogbo àwọn àjàsọ àjàrọ̀ àwọn èdè tẹ́ ẹ máa ń lò nù sẹ́ fíìmù. Ṣé abẹ́ ti dálejò lóhùn ríṣẹ́ ti ṣèṣègùn bílẹ̀ rí ni àbíbò abẹ́ ìjọ́mọ babaláwo tó wá ń lè fa? Mi kì í ṣọmọ babaláwo. Ńgbọ́lẹ̀ àti àárí gbogbo ẹ máa bẹ ọ̀bẹ ní ibẹ̀ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò. Kíkọ́ ni mímọ̀. Ó tún ṣe é kọ́ náà. Lágbára Ọlọ́run. Lónìí ni wọ́n sáyìn lọ́dọ̀ yín, ìmọ̀ kọ́ṣẹ́ lábẹ́ yín ni ń sáyìn. Ọdún mélòó ni ń lò tí n bá fẹ́ kọ́ tí mo fẹ́ dògbóǹtarìgì? Ẹ̀yin ti mọ̀ ọ̀rẹ́ díẹ̀ nídìí àti ṣe kọ́. Mo ti gbó, mo ti dàgbà lẹ́ ń wíwùn. Bẹ́ẹ̀ni. Ẹni tẹ́ mọ̀ yàn jẹ lẹ̀ ń fẹ́ tẹ́ mọ̀ rán lámọ̀lá kankan wọ́n wò pé bàbá ìyọ́kàn jádẹ́rù pọkọ̀ fún mi lásán ni kò ní wúlò lọ́mọ pàǹpọ̀n mi wá lọ́ọ́ bá ń fọṣọ mi tọ́dọ̀tì. Ọmọ èké lẹ lè kọ́ ń sẹ́yìn lè kóró àwọn àgbàlagbà báyìí. Ẹ ti dàgbà. Èmi lẹ́mìí ọmọ wa gbóṣogbo ni kí n rẹ́ǹtì ilé kan sẹ́gbẹ̀ẹ́ lé yín kí n mọ wá gbé. Irọ́ òbí orí dání sí là gbé. Níbo lẹ́yìn ti kọ́? Mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà lọ́dọ̀ bàbá wa Ifayemi Elebuibon. Yẹmí Elebuibon. Bẹ́ẹ̀ni, nígbà tí à ń ṣe Ifá Olókun. Asọ̀rọ̀ Dayọ̀. Ǹjẹ́ lè rántí eré tẹ́ kọ́kọ́ bá bàbá Yẹmí Elebuibon ṣe? Ó mi lè rántí o. Ó ti pẹ́. Ó ti pẹ́. 80s ní gbogbo ìta ń sọ yìí. Ẹ wà ń bẹ̀ ńgbà tí wọ́n ṣe ìmí ìyá èṣù, nígbà tí ìmí ìyá èṣù kú tí ìjọ tí wọ́n sinmi tí wọ́n sin ìyá èṣù. Ibẹ̀ láti gbọ́ ìtumọ̀ ọjọ́ ìsinmi. Bẹ́ẹ̀ni, àjọṣe ni. Bàbá bí ni ẹ ló ti pẹ́ tẹ́ ẹ ti join bàbá Yẹmí Elebuibon. Bẹ́ẹ̀ni sọ. Bó lẹ ṣe pàdé wọn gan, sàn ni ẹ wá pè yín ní àbẹ́yìn lẹ lọ bẹ̀ pé mo fẹ́ mọ báyìí ṣeré o. Àǹtí mi ló mú mi lọ síbẹ̀. Àǹtí yín wò? Àǹtí mi yẹn ti dolóògbé báyìí, wọ́n ń korúkọ wọn ní ìyáàfin Riskat Sáfìríyù. Àwọn làwọn ti wà ń bẹ̀. Àwọn àkùkọ Ọ̀ṣun gbogbo àwọn àpọ̀ táṣà wà ń bẹ̀ nígbà yẹn. So àwọn náà wá mú mi lọ síbẹ̀ nígbà tí mo ṣe tán school. Bẹ́ẹ̀ ni tí mo ní mo fẹ́ máa ṣeré náà wá mú mi lọ síbẹ̀. Lẹ wá bẹ̀rẹ̀? Bẹ́ẹ̀ni. Ìdílé mùsùlùmí lẹ ti wá àbí tó ní ti ìbílẹ̀? Ìdílé mùsùlùmí náà ti bí mi. Bó lẹ ṣe àmọ́ gbogbo ẹ mọ̀ bẹ́ẹ̀ ní bẹ́ṣu exercise book ó ti kúnlé fún yín tẹ́ ẹ kọ́ sí o. Bẹ́ẹ̀ni, ibi tí mo ti kọ́ṣẹ́ ó ràn mí lọ́wọ́ ń bẹ̀.
èmi náà tún jẹ́ oníbéèrè mo máa ń gba ọgbọ́n mọ́ ọgbọ́n. gan-an bẹ́ẹ̀ ni sà. nírú àwọn ìbéèrè wo. ìbéèrè tó ní ṣe pẹ̀lú iṣẹ́ tí mo gbé dání náà ni. tí n bá débì kan tí n bá rí i pé àwọn ọlọ́gbọ́n èèyàn náà wà ń bẹ̀ máa sún mọ́ wọn ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ fún mi nìkan àbí méjì. ẹ̀yin ìgọra yín lẹ̀ ń wíhun. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ bá ti rí nǹkan kan tó rú yín lójú. bẹ́ẹ̀ ni. ẹ sáré bi wọ́n léèrè wò. bẹ́ẹ̀ ni. Yorùbá náà bọ̀ wọ́n ní bọ́rọ̀ bá rúni lójú àmọ́ bilẹ̀ léèrè wò. níjọ́ ẹ ti ń ṣeré tíátà bó lè ṣe àpàdé bàbá Ajílẹ̀yẹ tẹ́ fi jọdọ̀ lókìkí. bẹ́ẹ̀ ni sà nígbà tí ó di 1986 tán fẹ́ ṣe ọ̀pá ajé 85-86 ni wọ́n invite wa ń gbà yẹn pé ká wá parapọ̀ ká jọ ká bá wọn ṣe ká bá wọn kópa nínú ẹ̀ so àti gbà yẹn ibẹ̀ náà ti wá rí wípé ọmọ yìí mọ̀dẹ̀ lẹ́bùn o nínú ọ̀pá ajé yẹn èmi ni mo ṣe ìyàwó bàbá ọkọ ìyàgbó nǹkan bàbá ẹ̀rí àjẹ́ èmi ni mo ṣèyàwó wọn kékeré tó fún sí gidi ní nǹkan tí ò kì í jẹ́ ńgbà tán lọ sójú ogun tí wọ́n fi pa káràkítà wọn sójú ogun èmi ni mo ṣèyàwó bàbá ẹ̀rí àjẹ́ kékeré ń bẹ̀ nínú ọ̀pá ajé yẹn so ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú àtọ̀pá ajé lẹ̀ tiẹ̀ ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀gá mi Alhaji Yekini Ajílẹ̀yẹ bẹ́ẹ̀ ni sà. ẹ ṣe tẹ́ ẹ́písòdù mélòó nù ọ̀pá ajé òun. gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin la jọ ṣe. 26. bẹ́ẹ̀ ni sà. ẹ pàtẹ́wọ́ fúnra yín nígbà ẹ wá ṣèyún òtán eré wo lọ sọ yín dolókìkí lọ́dọ̀ Ajílẹ̀yẹ. orúkọ eré yẹn gangan Ṣẹ̀gilọlá Abeni Agbon orúkọ tí mò ń jẹ́ ni. Ṣẹ̀gilọlá Abeni Agbon. bẹ́ẹ̀ ni return of Kòtò Ayé nígbà tá a ṣe Kòtò Ayé tán part 1 part 2 tó jáde tán. nígbà ẹ kọ́kọ́ wà nù Kòtò Ayé star yẹn ò tí ì jáde. ó ń dé díẹ̀díẹ̀. atẹ́gùn rẹ̀ ń fẹ́ bọ̀. bẹ́ẹ̀ ni. Kòtò Ọ̀run ń kọ́. òun náà dé díẹ̀díẹ̀ ńgbà yẹn ni wọ́n ti mọ̀ pé wá káwọn ọ̀gá wa níṣẹ́ ká bá wọn ṣe ká tún ní stage ká lọ. pé ọmọ yìí náà mọ̀ gúùdù díẹ̀ ẹ̀jẹ̀ ayẹ̀ lọ́wọ́ kan dìbò wò. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ńgbà tí ó búrẹ́kẹ́ ní ẹ bá lọ gbé Abeni Agbon jáde. Ṣẹ̀gilọlá Abeni Agbon gangan. Ṣẹ̀gilọlá Abeni Agbon ipa wo lẹ kó ń bẹ̀ tó fi á di pé òkú adé ọ̀mẹ́ni tí ń túmọ̀. mo ṣe ẹ̀gbọ́n ìyàwó alálùbọ́sà àǹtí Ayọ̀ni ẹ̀gbọ́n wọn ni mo ṣe ń bẹ̀. mo ṣe ọ̀rẹ́ ìyá Àlàmú tí ó ní ké lẹ́yìn yẹn ọ̀rẹ́ ìyá ẹ̀ ni mo ṣe so àǹtí Ayọ̀ni yẹn ọmọ tiwọn náà fi sọ́dọ̀ mi ló ń gbé lọ́dọ̀ mi ọmọ wọn yẹn lọmọ kékeré tí mo lọ fi fún Àlàmú pé kálàmú fẹ́. so tí ìyẹ́ wa yarí pé àmúrẹ́ nìyàn báyìí mo dẹ̀ fọ́ mo ń fún tí mo ń ṣe kì í ṣe èèyàn níṣẹ́ bọ́lọ́run ló dáa. gbà tán wá ní ọmọ òwà fẹ́fẹ́ tán lọ fọmọ lọ́kọ mi kálàmú yẹn wá lọ pokùnso tó kú ibi tí mo ti bínú tán fáínálì nìyẹn. tẹ́ ẹ ti wá dà Abeni Agbon pé Abeni Agbon ti bínú tán o bẹ́ẹ̀ni sà ó lóun ò ní gbà o. bẹ́ẹ̀ni. ọ̀gá ọlágbára púpọ̀ ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá nígbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ eré tíátà níjọ́ oníjọ́ ọmọ ní gbàgbé yín tẹ́ ẹ lè gbàgbé tó burú jù jọ tó burú tẹ́ ẹ lè gbàgbé. ọjọ́ yẹn. ẹ mọ̀ tí ìpè Abeni Agbon báyìí ó kù díẹ̀ ẹ mọ̀ tí ìpè wọ́n. ọjọ́ yẹn a wà ní location kan lọ́dọ̀ wa lóṣogbo ni mi tí lórúkọ ń gbà yẹn. wọ́n ń pe àwọn kan ní àwọn ọmọ Ọ̀ṣun wọ́n wá ṣiṣẹ́ kan lọ́dọ̀ wa lóṣogbo lọ́dún náà lọ́hùn ẹni tí mi ìfẹ́ dárúkọ ẹni yẹn mo ṣáà ń gbọ́ wọn pé Tóyìn mo wá dìde mo wá lọ bá wọn pé mo gbọ́ tẹ pé Tóyìn ló dẹ̀ wò mí látòkèdè rẹ̀ pé ṣé Tóyìn tiẹ̀ là ń pè ní kíni ṣé wọ́n náà wá ń pè ṣé wọ́n náà ni ó wá ṣe páàtì tá ń pe èèyàn sí ni mo wá wòra mi látòkè pé ṣé mi ṣe èèyàn ni. ẹ pé méjì ń bẹ ẹ pé méjì tẹ̀ ń jẹ́ Tóyìn. èmi rò pé tèmi ni wọ́n ń pè náà bá ní tèmi kọ́ wọ́n dẹ̀ wò mí látòkè délẹ̀ bí ìpọ́lọ́hùn ṣẹ̀dá mi bí ìpè ní tiẹ̀ jẹ́ nǹkan kan láyé. àwọn tó ń fi sọ̀rọ̀ sí mi jọ yẹn ó ń bomi lójú. ẹ tí ì mọ Abeni Agbon gbà náà mi tí ì lórúkọ ń gbà yẹn star ò tí ì dé. bẹ́ẹ̀ ni wọ́n tí ì mọ̀ mí ń gbà yẹn ẹni yẹn náà ti kú báyìí o. ẹ tó sọ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ni òun ọ̀mẹ́ni tó sọ bẹ́ẹ̀ sí mi. ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kò tí ì kú tọ́lọ́run fi ní káyé mọ́ ọmọ mi. toró sọ pé kò sí ta ló mọ̀ mí níjọ́ náà lọ́hùn ó mú mi lójú mi mo sun ẹkún níjọ́ yẹn ṣùgbọ́n mo wá dúpẹ́ pé òun náà wà láyé ńgbà tọ́lọ́run nìkan máa mọ̀ mí. tẹ blow. bẹ́ẹ̀ni sà. ọ̀dà
ení ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá. Yes sir. Nígbà tí ìràwọ̀ yín jáde gan-an ń bò lẹ ti mọ̀ pé star mi ti dé níjó lẹ kọ́kọ́ fura pé mo ti blow. Níjọ́ tó ti di pé wọ́n ń pè mí wọ́n negotiate pẹ̀lú mi pé àwọn fẹ́ pè mí síṣẹ́ èlò ni mo fẹ́ gbà. Wọ́n yé sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Kò sówó. Iye báyìí la fún ọ ní. Àmọ́ fún ọ lówó oúnjẹ o. Bẹ́ẹ̀ ni ètà bá lọ gan tán bá fún wa lówó déédéé tán bá fún wa lówó à ń bọ̀ lẹ́nu. Ṣùgbọ́n nígbà tó ti di pé wọ́n ń bi mí pé afẹ́ pè síṣẹ́ èlò ló fẹ́ gbà. Iye ọjọ́ báyìí sọ̀rọ̀ ààyè. Bẹ́ẹ̀ ni mo ti wá òpó náà àṣẹ mi náà. Ṣùgbọ́n ìyẹn dàbí tíọ́rì rẹ̀ practical ńkọ́ bó lẹ ṣe mọ̀ pé star ti dé tó jẹ́ practical fún yín tó jẹ́ kẹ́ ẹ mọ̀ gangan tó kọ́kọ́ fi hàn yín pé Ọlọ́run ti dé níjọ́ tó Ọlọ́run ó dé tẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run ti dé. Ìgbà tó ti di wípé àwọn èèyàn ń rí mi wọ́n ń dá mi mọ̀ wọ́n ń sọ pé Abeni Agbon nìyẹn Abeni Agbon nìyẹn. ẹnu tó máa wá ṣe mí lóore káwọn tó sọ pé à ń gbádùn iṣẹ́ yín kọ́ máa wá bùn mí ní nǹkan. Ìjọ mọ́ ni gbàgbé nù tí ẹ lè gbàgbé. Bẹ́ẹ̀ni. Ọ̀dà àwọn wo lẹjọ bẹ̀rẹ̀ tí a lè pé nígbà tá a jọ ń lo dáúlà o tá a jọ bẹ̀rẹ̀ ní sàmánì tiwa àwọn báyìí ni o. A pọ̀ o ṣùgbọ́n kí n dárúkọ. Ìjọ bẹ̀rẹ̀ náà láti gbà náà títí dìsìn kò sì tẹ̀ kò wọ́. Tá a tún ni. Nínú àwọn tá a jọ bẹ̀rẹ̀ náà ni Tamọ́ ti yé. Tamọ́ ti yé. Òun náà wà lóṣogbo báyìí. Òun náà máa tààyàn. Nínú àwọn tá a jọ bẹ̀rẹ̀ náà ni ìyá mi lẹ́kọ̀ọ́ kọ́lọ́mbà ń forí jì wọ́n Òyìnbó yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àpọ̀ bẹ́ẹ̀ Kọ́lédowó kọ́lọ́mbà ń forí jì gbogbo wọn. Mo ń wéré kò tó ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn artist tó ti kúnú ẹ̀ wọ́n fẹ́ kà tó 7 8. Ṣé kì í ṣe pé tẹ́ ẹ ṣe inú eré ńlọ lágbára tó bí àwọn àgbàlagbà nú ọ̀fà àwọn èèyàn mọ̀ kú pọ̀ nú eré kòtò ayé kòtò ọ̀run. Kò síbi tí wọn kì í ti ń kú kò síbi tí kò ti lè pààyàn kì í ṣe pé àti ẹni ń tà ń ṣe òní nǹkan kan ṣe pẹ̀lú ọlọ́jọ́ bọ́lọ́jọ́ bá ti dé torí pé artist lórúkọ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wa wọ́n á tètè mọ̀ ó ní àìmọye èrò tó ti rìn lónìí ní ẹnu ìgbà tílẹ̀ mọ́ àìmọye tó ti kú tí wọ́n mọ̀ kì í ṣe pé bóyá torí iṣẹ́ tá à ń ṣe. kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọlọ́jọ́. Ó ga o ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu màmá Abeni Agbon yìí bẹ́ẹ̀ ni ó náà ṣe máa ń sọ wípé kò sí iṣẹ́ tí ò ní risk títí ẹ̀ ara àwọn ìpèníjà àwọn risk tí iṣẹ́ eré tíátà Yorùbá tó náà ní òun lè gbọ́ díẹ̀ lẹ́nu màmá Abeni Agbon yìí kí ni ojú tẹ̀yin fi rí gbogbo ìrírí màmá Abeni Agbon yìí nídìí iṣẹ́ eré tíátà Yorùbá ẹ máa bá mi jò opinion ti yín sí comment ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online TV lórí Facebook link tó wà ní comment section fídíò ó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí kẹ́sì máa like and share kó máa lọ káàkiri lórí ayélujára ẹ ṣeun tẹ̀ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.